Ilé-ẹjọ́ fi Portable sọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tó kùnà láti mú Oniduro tí ilé-ẹjọ́ béèrè lọ́wọ́ rẹ̀ wá. Gẹ́gẹ́ bí ìlànà bẹ́ẹ̀lì tí onídàájọ́ gbé kalẹ̀, ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ wa tí kò sẹ́ni tí kò lè sọ̀rọ̀ sí ni Habib Òkìkíọlá Badmus tí gbogbo èèyàn mọ̀ sí Portable ọmọ Ọlálọ́mí tó tún máa ń pera ẹ̀ ní wèrè olórin tàbí ìdààmú àdúgbò ti di èrò ọgbà àtúnṣe ní Òkè Kúrà nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara báyìí o. Lẹ́yìn ìgbà tí gbogbo ìgbésẹ̀ láti rí Oniduro fún un ní ilé-ẹjọ́ náà kùnà. Eléyìí wáyé lẹ́yìn tí Portable ọmọ Ọlálọ́mí fojú ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ gẹ́gẹ́ bí ọ̀daràn ìdúnkokò mọ́ni àti àwọn ìwà tó lè da àlàáfíà láàmú tí gbajúgbajà olórin Fuji tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ni Saheed Okunola tí gbogbo èèyàn mọ̀ sí Saheed Òṣùpá ṣùgbọ́n tí àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní ọba orin fi kàn án. Bí ìgbẹ́jọ́ náà ti ń lọ lọ́wọ́ lọ́jọ́ Ajé ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2025 ni agbẹjọ́rò Portable tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébáyọ̀ bẹ ilé-ẹjọ́ láti fààyè béèlì kalẹ̀ fún Portable nítorí pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Portable kò tí ì kọjá èyí tí wọ́n lè gba béèlì rẹ̀ lábẹ́ òfin tí onídàájọ́ náà sì gbé ìlànà béèlì kalẹ̀ pé kí Portable san iye owó mílíọ̀nù kan náírà ó sì mú àwọn onídùúró méjì wá. Àwọn onídùúró yìí ló máa fi dá ilé-ẹjọ́ lójú pé yóò máa wá sí ilé-ẹjọ́ déédéé lásìkò ìgbẹ́jọ́ àti pé kò ní rúfin tàbí sọ ohunkóhun lórí ẹjọ́ náà títí tí ìgbẹ́jọ́ náà yóò fi parí. Ilé-ẹjọ́ yìí ní èèyàn méjì yìí gbọ́dọ̀ ní owó tó tó bí iye owó béèlì rẹ̀ lọ́wọ́. Bákan náà ni ilé-ẹjọ́ fi kún un pé ọ̀kan lára àwọn onídùúró rẹ̀ yìí gbọ́dọ̀ jẹ́ alága tàbí akọ̀wé ẹgbẹ́ àwọn akọrin lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Performing Musician Association of Nigeria PMAN, tí ọ̀kan yòókù sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní dúkìá sí agbègbè ìjọba tí a mọ̀ sí Government Residential Area GRA tó wà ní ìlú Ìlọrin pẹ̀lú ìwé ẹ̀rí tó dájú tó máa fi hàn pé lóòótọ́ ni wọ́n ní dúkìá náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti pèsè jẹ báyìí o nítorí Portable ti kùnà láti pèsè onídùúró méjì tí ilé-ẹjọ́ béèrè lọ́wọ́ rẹ̀ yìí. Eléyìí ló sì sọ di èrò ọgbà àtúnṣe Ìtakúrà nílùú Ìlọrin báyìí. Ó sì ṣeé ṣe kó wà níbẹ̀ di ọjọ́ 15 oṣù kẹrin ọdún yìí tí onídàájọ́ sún ìgbẹ́jọ́ náà sí. Ọ̀rọ̀ yìí ti fa oríṣiríṣi awuyewuye lórí ayélujára. Ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ sì ni àwọn èèyàn kọ sí ọ̀rọ̀ yìí. Bí àwọn kan ṣe ń dunnú lórí ọ̀rọ̀ yìí pé kí wọ́n fi eléyìí kọ́ lọ́gbọ́n ní àwọn kan sì ń sọ pé kí ọba orin Saheed Òṣùpá kó jọ kó fi yèdénú ó dáríjì Portable ọmọ Ọlálọ́mí kí ó má jẹ́ kí ògo Portable ti ọwọ́ rẹ̀ wọ̀kùn àti pé kó wo ti Ọlọ́run mọ́ lára. Àwọn nǹkan ẹ̀wẹ̀ sì ń gbé Portable lẹ́yìn pé ṣé Saheed fúnra ara rẹ̀ lè búra pé òun ò yájú sí àgbà tàbí ẹni tó jù lọ rí ni. Wọ́n ní tó bá ń ṣe báyìí sí Portable kí ni kí Wasiu Ayinde wá ṣe fún òun láti ọjọ́ tó ti ń bú. Kódà àwọn kan sọ pé ṣèbí Portable ọmọ Ọlálọ́mí ti bẹ́ẹ̀ wọ́n ní kò sí bó ṣe lè ṣe tó kò lè di Ọlọ́run. Ọkùnrin kan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé ẹ̀yin ẹ sáà máa wo ibi tí ọ̀rọ̀ yìí ń lọ. Ṣẹ́yìn ti gbàgbé ni pé Yorùbá sọ pé ẹni tó bá jù ni lọ ó lè jù ni nù. Nǹkan tí Saheed ń ṣe fún Portable nìyẹn náà. Ó mọ̀ọ́mọ̀ má pe ẹjọ́ yẹn ní Èkó tàbí Abẹ́òkúta ni tàbí Ìbàdàn nítorí pé ó ṣeé ṣe kí Portable tètè rí aláàánú ní àwọn agbègbè yìí. Ó wá lọ sí ìlú Ìlọrin níbi tí ó ti mọ̀ pé ó máa ṣòro kí Portable tó rí Oniduro àti pé tí ẹ bá wo ìlànà tí ilé-ẹjọ́ gbé kalẹ̀ fún Portable ẹ máa rí i pé nǹkan tó lágbára ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀. Tí alága àwọn PMAN fẹ́ fi Saheed Òṣùpá sílẹ̀ kó wá lọ gbè lẹ́yìn Portable ni àbí akọ̀wé ẹgbẹ́ ló máa fi Saheed Òṣùpá tó ti wà nínú ẹgbẹ́ náà kí wọ́n tó bí Portable sílẹ̀ tàbí tí ẹni tó ní dúkìá ní GRA Ìlọrin ní ká sọ ni. Ta ni Portable fẹ́ mọ̀ ní Ìlọrin tó máa nílẹ̀ ní GRA tàbí tó máa fẹ́ dúró fún Portable? Wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi agbára àti òfin jẹ Portable níyà ni. Ọlọ́run á jẹ́ kó kọ́gbọ́n lórí eléyìí. Ṣẹ́yìn náà mọ̀ pé ká ní pé tẹ́lẹ̀ ni Saheed máa wá lọ tí yóò lọ nà mọ́lé ni ṣùgbọ́n àgbà ti ń dé àti pé nǹkan ti yàtọ̀ báyìí tó bá ṣerú ẹ̀ òun náà máa fojú ba ilé-ẹjọ́. Ṣùgbọ́n àmọ̀ràn mi fún àwọn mọ̀lẹ́bí Portable ni pé kí wọ́n tètè lọ bẹ Saheed Òṣùpá kí wọ́n sì wá àwọn èèyàn ńláńlá kúnra nítorí pé Saheed ti ní òun máa kọ ìwọ̀sí yìí tó sì dàbí ẹni pé tẹ̀m̀bẹ̀lẹ̀kun fún ọmọ aláìgbọràn ni Saheed fẹ́ jẹ́ fún Portable lóòótọ́. Arábìnrin kan tó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé ẹ̀yin ẹ fi Portable sílẹ̀, ọ̀tá Saheed ni ẹni tó bá ń ba bẹ̀bẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Ẹ jẹ́ kó kẹ́kọ̀ọ́ kí orí ẹ̀ pé mo ti rò pé ó máa farabalẹ̀ lẹ́yìn wàhálà àti ìjọba ìpínlẹ̀ Ògùn ni ṣùgbọ́n ó dàbí ẹni pé kò tíì kẹ́kọ̀ọ́ ẹ fi sílẹ̀ kó kọ́gbọ́n. Bí ẹ ò bá gbàgbé àwọn iléeṣẹ́ tó máa ń ṣagbátẹrù orin Saheed Òṣùpá ló yọ orin Portable kan lórí ẹ̀ka ayélujára tó máa ń gbé orin jáde tó tún máa ń sanwó fún àwọn olórin ìyẹn Spotify àti Apple Music lásìkò tó yẹ kí Portable gba owó lórí orin yìí nítorí pé ó lo àwọn ọ̀rọ̀ orin Saheed Òṣùpá láì gbàṣẹ. Eléyìí ló bí Portable nínú tó sì mú jáde lórí ayélujára láti fi ẹ̀hónú rẹ̀ hàn ṣùgbọ́n
ọ̀nà tó gbà ṣe eléyìí àti àwọn ọ̀rọ̀ tó sọ nínú fídíò tó gbé jáde náà kò tọ́ sí lẹ́nu rárá nítorí pé ó bú ọba orin Saheed Òṣùpá dáadáa kódà ó rọ̀ mí sí i lábẹ́. ó ní tẹ́lẹ̀ òun rò pé orin ló wà nínú ikùn Saheed Òṣùpá pé àṣé ìjàpá ló gbé síbẹ̀. ó ní Saheed Òṣùpá láhùn gan tó sì tún fi kún un pé Saheed jẹ́ ọ̀kan nínú àwọn tó ti dàgbà tí kò fẹ́ kí àwọn ọmọ kéékèèké náà dàgbà. ọ̀rọ̀ yìí fa oríṣiríṣi ọ̀rọ̀ ìbínú lórí ayélujára tí àwọn èèyàn sì kọjú sí Portable pé kó tètè lọ bẹ ọba orin gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ Saheed Òṣùpá ṣe tún máa ń pè é. tí Portable náà sì jáde láti bẹ̀bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ń bẹ̀bẹ̀ náà ó sì tún sọ pé ẹkùn ò lè pẹkùn jẹ. ó ní ọ̀rọ̀ tí òun sọ tún máa túbọ̀ ran Saheed Òṣùpá lọ́wọ́ ni tí àwọn ènìyàn tún máa fi mọ̀ sí i. lẹ́yìn tó ṣe eléyìí ni àwọn ènìyàn tún sọ pé ó ṣe tọrọ àforíjì náà kò tọ̀nà pé kò yẹ kó tún máa fi àwọn ọ̀rọ̀ ìgbéraga yìí kún ọ̀rọ̀ rẹ̀. àwọn kan tiẹ̀ sọ pé níṣe ló yẹ kó wá Saheed Òṣùpá lọlé kó lọ bẹ́ẹ̀. ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ díẹ̀ ní gbajúgbajà olórin fújì tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn yìí Saheed Òṣùpá tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní mátàgbàmọ́lẹ̀ lọ ṣeré nílùú Òṣogbo ní ilé ìgbafẹ́ kan tí wọ́n máa ń pè ní Cycle Lounge níbi tó ti kọ́kọ́ fọ̀rọ̀ ránṣẹ́ sí Portable pé òun ń bọ̀ o òun ò tí ì dé. lẹ́yìn èyí ni àgbà olórin fújì yìí tún fèsì sí ohun tí Portable sọ yìí níbi òde ìtúnu àwẹ̀ kan tó ti lọ kọrin nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó níbi tó ti sọ pé wọ́n ní bóyá ìjàpá ló wà nínú ikùn òun. ó ní ìkà ló wà níbẹ̀. ó ní apá kan ìkà apá kan àánú apá kan tẹ̀m̀bẹ̀lẹ̀kun fún ọmọ aláìgbọràn tó sì ṣèlérí pé òun máa kọ ìwọ̀sí tí Portable fi lo òun yìí. lẹ́yìn tí Portable gbọ́ ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ yìí dípò kó dákẹ́ kó fojú fo ọ̀rọ̀ náà níṣe ni òun náà jáde tó sì fèsì pé kò sí ìkà nínú orúkọ yín o ẹ má wá ẹni mi o èmi gangan nìkà orin mi ìkà ọmọ mi ọmọ ìkà àwọn ìyàwó mi ìyàwó ìkà orí mi ìkà ìka ọwọ́ mi ìkà gbogbo ara mi ìkà ẹ̀yin ẹgbẹ́ ìkà síkùn kémi gbé ìkà sí gbogbo ara mi ò fọ́ fún yín o ẹ̀yin fáǹsì mi ẹ sọ fún ọ̀bọ pé ó ń bẹ́ o kí ọ̀bọ má lọ bẹ́ sí kìnìún o kìnìún ni mí o mi ò sì bẹ̀rù láti dárìn. èsì tí Portable tún fún Saheed Òṣùpá yìí tún bí àwọn èèyàn nínú gidigidi. wọ́n ní ṣé Saheed Òṣùpá náà ni Portable ń pè ní ọ̀bọ báyìí ṣùgbọ́n Saheed Òṣùpá ò sọ ohunkóhun títí tí a fi wá gbọ́ pé ọlọ́pàá ti wá gbé Portable báyìí látàrí ìwé ẹ̀sùn tí Saheed Òṣùpá kọ lórí ọ̀rọ̀ yìí. èmi ni Chief Barrister Isika Adébáyọ̀ ẹsẹ Yusuf ẹsẹ Hussein and Abdulrasheed àwa la dúró fún Portable. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Saheed Òṣùpá ó kọ petition mọ́ Portable pé ó jí orin òun kọ ó sì bá ń lórúkọ jẹ́ so àwa lọ wá gbé lọ police headquarter ọlọ àrẹsẹ ní Ṣàngó Ọ̀tà wọ́n gbé lọ police headquarter bàtà dédé police headquarter wọ́n fún ní bail àlọ́lé gbà tó dàárọ̀ ẹ̀ Saheed Òṣùpá wá ọmọ yẹn dẹ̀ bẹ́ẹ̀ ó dọ̀bálẹ̀ ó bẹ́ẹ̀ ó ṣe everything in fact àwọn ọlọ́pàá gan bẹ́ẹ̀ ó dẹ̀ ní rárá kó ń gbà pé àfikún gbé wá court ìgbà tí wọ́n dẹ̀ gbé dé kóòtù sí Ọlọ́run ṣe kóòtù fún ní bail wọ́n ní kó máa lọlé kó wá máa ṣe ìjẹ́jọ́ láti dé. lẹ́yìn eléyìí kí wàá ní ohun tó kàn. nǹkan tó kàn sí ni pé nǹkan tó kù sí ni pé àpàfẹ́ ti bèèrè tí yóò sì máa lọlé lágbára náà. kí ni àwọn ohun tí bẹ́ẹ̀lì rẹ̀ pè fún? wọ́n ní chairman PMAM Performing Musician Association of Nigeria Kwara branch then ẹni tó wá nílẹ̀ ní GRA chairman PMAM dẹ̀ ti ń bọ̀ èmi ni lawyer it's my client mo sì pé ó ti ń bọ̀ so then GRA àti rí one of my clients náà tó nílẹ̀ ní GRA tó dẹ̀ ní sí ọ̀fun òun náà ti ń bọ̀. ẹ ṣé púpọ̀ orúkọ yín àti ẹni tí ẹ dúró fún lẹ́ẹ̀kan sí. I'm Chief Barrister Isika Adébáyọ̀ adúró fún Portable pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. ẹ ṣé púpọ̀ ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu agbẹjọ́rò tó dúró fún Portable ní báyìí a fẹ́ bá agbẹjọ́rò tí ó dúró fún Saheed Òṣùpá sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ orúkọ yín ẹni tí ẹ dúró fún àti bí ìgbẹ́jọ́ ṣe lọ lérèfé. orúkọ mi ò yí padà èmi ni amòfin Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsà tí mo jẹ́ representative tí mo represent Alhaji Saheed Òṣùpá tí mo bá mọ̀ sí ọ̀gbìn wa. We are about 5 of us tí a represented but I'm just one of the lawyers who are not the lawyers to represent. Wọ́n sọ wípé wọ́n ti fún Portable ní bẹ́ẹ̀lì kí ni ìdí tí wọ́n fi fún ní bẹ́ẹ̀lì ǹjẹ́ ẹ̀yin ò ṣe pé àtakò sí bẹ́ẹ̀lì náà nílé ẹjọ́ ni. Wọ́n pè àtakò sí ṣùgbọ́n irú ẹ̀sùn tí wọ́n fi kan Portable ó wà ordinarily bailable is a bailable offence
léyìí tó túmọ̀ sí pé the court ní discretion ìyẹn agbára láti decide ní in one way or the other bí a kàn fún ní bẹ́ẹ̀lì àbí kàn máa fún ní bẹ́ẹ̀lì ṣùgbọ́n ní ọ̀nà àwọn part lọ́dọ̀ tiwa àwa tako wípé kílé ẹjọ́ fún ní bẹ́ẹ̀lì ṣùgbọ́n ilé ẹjọ́ rí i pé àwọn nídìí láti fún ní bẹ́ẹ̀lì ilé ẹjọ́ fi fún ní bẹ́ẹ̀lì. ẹ ṣe púpọ̀. ìjọba mi ìdọ̀rẹ́ lè ní ẹgbọ́n ṣé lóòótọ́ ni àti pé kí ló ṣẹlẹ̀ sáré yín tó fi ìdọ̀rẹ́ ilé ẹjọ́. lóòótọ́ ni kò sí ọ̀bẹ alájẹsà yìí kò sọpá òun ni ó jẹ́ olùfimọ́ wà òun làwọn á dúró fún ní kóòtù ní àárọ̀ yìí nítorí tó gbé pọ́tébù wá sí kóòtù ní àbíbò kìkì ọlá tó torí ẹ̀ gbé wá sí kóòtù òun ni ìbanilórúkọ jẹ́ tí ó ṣe fún Alhaji Saheed Òṣùpá látara pé ní orí péjì ẹ̀ ó sọ wípé wọ́n jẹ ìgbín tìkára wọn ó sì pè wọ́n ní ìjàpá ó sì sọ wípé wọn ò jẹ́ pé òun lè méèkì owó látara pé òun lo apá kan níbi orin wọn wípé wọ́n ń dúnkòkò mọ́ Alhaji Saheed Òṣùpá so àwọn allegation tó fi kan Alhaji Saheed Òṣùpá yìí òun ló fà á tí Alhaji Saheed Òṣùpá tí wọ́n fi competition sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá káwọn ọlọ́pàá tó wá lọ sí ní Èkó. Bàmí Saheed Òṣùpá, daddy me, I'm so happy. I love the way you teach Dero. I love the way you treat am. I so much love am, Bàmí. Your days belong on earth. Ní kọ́mọdé kó má dẹ́tẹ̀ kò sí problem tó bá ti lè dá gbégbé ṣó lè dá gbégbé à ń bẹ́ẹ̀ sọ. Bí everybody ló lè máa ṣẹnu sí. Àwọn kan wà àkàndé èèyàn ni wọ́n tó bá wú sí wọn máa ní problem. Gbogbo àwọn tó wà ní zoo wọn ní gbogbo wọn wá lọ sunkún káàkiri social media tẹ́ bá fẹ́ ọjọ́ ẹkún yín ó ti tó tó bá yẹ pé ẹ̀yin náà ẹ wà pẹ̀lú ẹ̀ tó pack gbogbo yín mọ́ ni ẹ máa rẹ́kùn sùn dáadáa ṣèbí last time wọ́n sì gbé 5 million lórí ìwọ ọmọ òfò ẹ lórí ẹ má worry it's a lesson for you guys tó bá ti rún yín tẹ́ bá yọ nínú eléyìí o mi ìṣògbẹ́ lè yọ o but tẹ́ bá ti yọ nínú eléyìí ẹ ti lọ wú again ẹ má mọ̀